Sunday Igboho is a special gift for Yoruba race. Bí bàbá Awólọ́wọ̀ ṣe jẹ́ special gift fún ìran Yorùbá. Ẹ wo ìgbà tí bàbá wa Awólọ́wọ̀ ń ṣiṣẹ́ ribiribi. Bàbá nìkan kọ́ ló lóṣèlú ní ìgbà yẹn. Ṣùgbọ́n torí pé bàbá was a special gift láàrin àwọn akẹgbẹ́ wọn lẹ́yà míì, even if we couldn't di ẹ̀yà wa gan tó à ń pè ní Yorùbá, bàbá tayọ. Ó tayọ. The spirit of special gift yẹ ó mú kó tayọ yẹ bàbá wa Awólọ́wọ̀. The spirit of special gift ó mú kí bàbá Awólọ́wọ̀ tayọ. Ẹ wá wo Sunday Igboho. Lóòótọ́ Sunday Igboho kọ́ ni àkọ́kọ́ tó máa ja ìjà agbára fún ìran Yorùbá. Àwa ò jiyàn. Kì í dẹ̀ ṣe òun náà ló máa jẹ́ ìgbẹ̀yìn. Ṣùgbọ́n ó fẹ́ fa àpáta ìdíwọ́ tó gbélé sí ilẹ̀ Yorùbá. A lè kárúkọ àwọn jagunjagun ní ilẹ̀ Yorùbá pé tó jẹ́ pé lóòótọ́ they are special made kí Sunday Igboho tó dé. Ṣùgbọ́n tá a bá máa sòdodo ọ̀rọ̀ ní sáà tá a wà yìí, ní àkókò tá a wà yìí, ní ìṣẹ́jú tá a wà yìí, lójú tó mọ́ èní, èmi lè fọwọ́ sọ̀yà pé Sunday Igboho Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi ta ìran Yorùbá lọ́rẹ ni. Ọlọ́run mọ̀ọ́mọ̀ bí ìgbà tó Ọlọ́run bá mọ̀ọ́mọ̀. Bàbá mi kan sọ̀rọ̀ kan, ó lé èèyàn ní máa ń pè èèyàn ní bàbá Adémọ́lá, bàbá Ṣẹ́gun, bàbá Kúnlé. Ó ní ṣùgbọ́n látọ̀run wá lọ́lọ́run ti máa ń sọ èèyàn lórúkọ yẹ bàbá àbèjì, ìyá àbèjì. Torí kẹ́tẹ́ ẹ bá ti bí ìbejì síta, kò ọ̀rọ̀ wo títí wọn kọjá pé nígbà tó bá pé ijọ́ mẹ́jọ a máa fún wọn lórúkọ. Wọ́n ti gbórúkọ rẹ́dì. Ẹ máa gbọ́ bàbá àbèjì, àwọn ìbejì ńkọ́. Ká lè dá àwọn méjèèjì mọ̀ la fi pé wọ́n ní Táíwò àti Kẹ́hìndé. Wọ́n ti gbórúkọ wá látọ̀run. Ìyẹn ni pé wọ́n mú ògo tó yàtọ̀ wá, ògo tó tayọ. Ìyẹn ni pé they are special gift fún ìdílé tọ́lọ́run bá fún ní ìbejì. Bí Ọlọ́run ṣe fún Sunday, bó ṣe fún wa ní Sunday Igboho. Tí èmi rí pé this man is a special gift, ẹ̀bùn pàtàkì tí Ọlọ́run yọ̀ǹda fún ìran Yorùbá ní Sunday Igboho. Mo sọ nínú ọ̀rọ̀ tí mo sọ lánàá, mo ní ẹ jẹ́ ká wò ó. Táìmù tí Sunday Igboho jáde síta, ẹ má pa ìran mi mọ́, enough is enough. Tí Sunday Igboho ò bá jáde, irú ipò wo ni ìran Yorùbá ìbá wà lénìí? Tí Adéníyì, Adéyẹmọ, Ìgbòho Òòṣà tí ò bá jáde ní táìmù tó jáde síta yẹ, tó ń ṣe rálì káàkiri, tó ṣọ́ọ̀kì Buhari, tó ṣọ́ọ̀kì Nàìjíríà. Kó dẹ̀ jẹ́ pé bí àwọn kan ṣe dákẹ́ tán wo ìrírí ayé pé ibi tó bá máa já sí kó já sí. Bí àwọn kan ṣe dákẹ́ tán pèdè kò kàn mí. Bí àwọn kan ṣe dákẹ́ tán gbé ìran Yorùbá ní condition. Tẹ́ bá fẹ́ kẹ́ ṣe kí ni a máa strategize with 20 billion. Bí àwọn kan ṣe dákẹ́ tán sọ wípé ìran Yorùbá ò ṣe nu ẹnu fún. Bí àwọn kan ṣe dákẹ́ tán sọ wípé ìran Yorùbá ò ṣe é jà fún. Kí Sunday Igboho náà wá dákẹ́ pé ọ̀rọ̀ Yorùbá àfibíṣọ́ lóore ni wọ́n ṣe dúró fún. Kí ni ìbá jẹ́ ìpín wa lónìí? Irú ipò wo ni ìran Yorùbá ìbá wà lénìí? Ìbéèrè ni. Olójẹ́ kí n béèrè, mo sọ opinion mi lánàá pé Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà is a special gift for the Yorùbá race. Bó ló ṣe lọ́kàn títí ní? Ìbéèrè tí mo wá béèrè láàárọ̀ nìyẹn. Ṣé lóòótọ́ ni Sunday Igboho jẹ́ special gift fún ìran Yorùbá? Ṣé lóòótọ́ lọ́mọ Adéyẹmọ lọ́lọ́run mọ̀ọ́mọ̀ rán ọmọ Adéyẹmọ sí ìran Yorùbá? Ẹ mú tọjọ́ orí kúrò.
ẹ mú tọjọ́ orí ṣe kí ni, ẹ mú tọjọ́ orí kúrò, ẹ mú ti pé ojú mi la ṣe bí, ìbẹ̀rẹ̀ ìtàn nìyẹn, orí ìyẹlẹ ṣe wà, àwa jùlọ dáadáa náà ṣàyẹ lè jùlọ in age, ṣùgbọ́n tọ́lọ́run ọba mi gbé síkù Adéyẹmọ kò gbé sí kò fún yín, ọ̀wọ̀ àti ìbẹ̀rù ọba mi deposit sínú ayé ọmọ Adéyẹmọ, ẹ̀yin lè má ní kéèyàn kan máa bọ̀ ní ìlú kan láì ṣe pé ó jẹ́ gọ́vnà, láì ṣe pé ó jẹ́ sẹ́nítọ̀, kí ìpòrúurú ọkàn dẹ̀ bá àwọn tó wà ńbẹ̀ pé Sunday Igboho bọ̀ ká máa pààkì ẹrù wọn. Bẹ́ẹ̀ dẹ̀ àwọn bàbá wa sọ pé lára ìjà lẹ́yìn wà, ara ìjà lẹ́yìn wà. So I want to ask that question. Bóyá lóòótọ́ ni mo wrong. No, Sunday Igboho is not a special gift for the Yoruba days. No, Sunday Igboho is a special gift for the Yoruba days. I want to know your own opinion. Ṣé special made ní lóòótọ́ special gift ni Sunday Igboho jẹ́ fún ìran Yorùbá? Ṣé àdìídì gbé Sunday Igboho kalẹ̀ láti ṣe ìran Yorùbá lóore ni? Àbí nígbà tí Buhari ń wá ẹ̀mí ẹ̀ láti pa, Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé pamọ́ fún irú ọjọ́ ìní ni? Ẹ jọ̀ọ́, mo fẹ́ máa rí ọwọ́ yín ní comment section. I want to be see your hand in comment section. Ṣé lóòótọ́ Sunday Igboho special gift ló jẹ́ fún ìran Yorùbá? Kó fàjà. Rárá o, kì í ṣe special gift. Torí mo ìwo prógámù máa kan lánàá, àwọn ọmọ Gani, mo ti rí pé ọpọlọ wọn ti yòrò. Bóyá èmi ló ń dá lóhùn ni o, bóyá Gani bàbá ẹ̀ ló dẹ̀ ń dá lóhùn. But àwọn bàbá yẹn ní pé ká fi wọ́n lẹ̀. Mo dẹ̀ ti tọ́ bá àwọn bàbá yẹn, mi ò jà, ìyìn ṣoníjà, ṣùgbọ́n ìjọ tí n bá ti tún rí ọ̀rọ̀ wọn ìmọ̀ ọ́ ti jáde síta. Ó ń bẹ́ńlẹ̀ bí iyẹ̀pẹ̀. My WhatsApp number is 080. Ẹ jẹ́ kí n pin ẹ̀. I want every one of us to say something about it this morning. Ó ń bẹ́ńlẹ̀ bí iyẹ̀pẹ̀. Torí Sunday Igboho nígbà tí ojú ń pa ìran Yorùbá, tí àwọn ará bíbá yìí dìde láti máa reduce population ìran Yorùbá tán pa wá bẹ́ẹ̀ nípa ẹran. The Igboho did not do what? Did not ask for any kobo. Mo ń bọ̀ náà, ẹ jọ̀ọ́ ẹni bá mọ boy Oòduà Daily News, ó fẹ́ máa forí ọkà họmú, ẹni kó pe nọ́mbà mi tí ò bá fẹ́ rí wàhálà. Torí àwọn nǹkan tí prógámù mi ọ̀tọ̀ ni tó ń gbélé lórí. N tí ń bá wí ni ẹ wí, èdè ń bá pè ní ẹ pè. Ohun tí ń bá sọ, tẹ́ ẹ bá sọ, ìyẹn ló lè fa ìbínú. Bó ṣe jẹ́ nìyẹn, ó gbé jáde ní kan bí 3 hours ago. Oòduà Daily Diary, mò ń bọ̀ lórí yẹ. Ṣùgbọ́n back to our made man. Ní opinion ti tèmi, I see Sunday Igboho as a special gift. Tọ́lọ́run mọ̀ọ́mọ̀ yọ̀ǹda tó fi kẹ́ ìran Yorùbá. Either we like it or not. Ní ọ̀dọ̀ ti tèmi ni o. Lọ́dọ̀ ẹlòmíì, irọ́ torí pé bàbá Èkìtì ó jẹ́ kan nínú àwọn ọmọ Sunday Igboho ní lẹ́fí pọ̀ ọ̀gá yín lé. Okay, I agree. WhatsApp number ẹni ẹ oní mo ti pín ní. Tẹ́ bá ní bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ náà ló jẹ́. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nígbà tí ojú ń pọ̀ ìran Yorùbá, this man called Sunday Igboho ó jáde síta. Ó jáde tí ó béèrè owó ẹyọ kan lọ́wọ́ ọmọ Yorùbá. Kò ní kí ìran Yorùbá lọ mówó wá. Tẹ́ bá nítorí ẹni mo fi pè ní special gift. Àwọn ọmọ Òkè Ògùn, Ìbàràpá ti today wọn ò lè sọ̀rọ̀ Sunday Igboho láì dáa. Ìgbà tán lọ bá Sunday Igboho lé pé ṣé ó máa wò wá ara ni. Òun tún jáde síta ó tún ná owó ara ẹ̀.
ó gbé àjàgà gbogbo ilẹ̀ Yorùbá ó gbèrú. Mo ti sọ so many times lákàìméye ìgbà àkàìméye ìgbà pé aago kan òru Sunday Igboho wá s'Èkìtì níbà yìí nígbà táwọn ará bíbà yìí dínà ìlú kan tó ní láíláí wọn àníjẹ́ kan lọ ọlọ́pàá ò lè dúró. Mo bá gbọ́ news yẹn kan wá pè mí máa pe aláyé pé à ń ká báyìí òní bàbá Èkìtì kí ló dé tẹ́pẹ́ kẹ́ tó fún mi ní information yẹn. Mo ní wọ́n ṣe ń pè mí náà ní ibẹ̀ jìnnà síbi tèmi wà nígbà tó máa tó exactly 1:30 lọ́gànjọ́ òru Jagunlabi pè mí pé bàbá Èkìtì bí tí mo sọ yẹn àwọn ti lọ bẹ̀ àwọn ti ń padà sí Èkó sí Ìbàdàn. Mo wá pe ọmọ tó wà níbẹ̀ gangan oníbẹ̀ ni wọ́n ti wá. Ó gbé àjàgà Yorùbá rú. Ó jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá ó káwọn lára ju tara òun lọ. Mo ti sọ́nà nígbà àwọn ọmọ tó mú ní Ògbómọ̀ṣọ́ ó ní igbe àwọn ọmọ yẹn òun jẹ́ kóun sùn lóru. Òun ò bílì Yorùbá o òun ò ní kí Yorùbá lọ mú owó wá o náà Ìgbòho did not ask for any kọ́bọ̀. Ìgbòho sí àṣà ìgbẹ́dọ̀ má ṣe. Ìgbòho rí pé ìran mi ò gbẹ́dọ̀ parun àbí bẹ́ẹ̀ kọ́. Ìgbòho rí wípé ìran Yorùbá ò gbẹ́dọ̀ máa dọ̀bálẹ̀ fáwọn ará bíbà yìí. Kàkà kíkì ni ó ṣakápù ẹkùn. Ọmọ Adéyẹmọ ní kálukú ó yà àṣọdẹ títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. There are a lot of things tọ́mọ Adéyẹmọ ṣe tó faradà torí ìran Yorùbá. Bó ti rẹ́ni tó pè mí oní tó bá jẹ́ òun ni nígbà tí Sunday Igboho dé ẹni tí ọ̀rọ̀ Yorùbá òun ò ní dá sí. Ṣùgbọ́n nítorí pé òun jẹ́ ọmọ ọkọ ó volunteer ara ẹ̀ to serve the Yorùbá race. Ẹ jọ̀ọ́ ṣé lóòótọ́ àti lódodo ni Sunday Igboho jẹ́ special gift fún ìran Yorùbá. Nígbà tá a dé palace bàbá wa Onírìṣà bàbá méjì ó sọ àwọn ọ̀rọ̀ kan ó ní ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ jẹ́ á dáwọ́ papọ̀ ká gbè lẹ́yìn olú ọmọ yìí. Ìyẹn ni pé bàbá wa Onírìṣà gan mọ̀ pé Sunday Igboho special gift ló jẹ́ fún ìran Yorùbá. Bó ló ṣe jẹ́ lọ́dọ̀ títí yín? You are free to call 08064993262. Ṣé lóòótọ́ ni Sunday Igboho jẹ́ special gift fún ìran Yorùbá? Ṣìǹjà lè fi Sunday Igboho wé ẹnikẹ́ni? Ẹ gbàgbé àti ń ṣe tipẹ́ ẹ ti lè máa ṣe tipẹ́ kí ìran Yorùbá má ní kó má encounter good result. Ṣé lóòótọ́ àti lódodo lọ́mọ Adéyẹmọ jẹ́ special gift ẹ̀bùn pàtàkì fún ìran Yorùbá? Ṣé lóòótọ́ lódodo ni àwọ̀ká ojú ìlú ọmọ Adéyẹmọ? Ìjájọ́ ládòjinlẹ̀ dáadáa mo ti sọ lánàá ẹ fojú inú àtojú òde òun ní kẹ́ bá mi fi gbé yẹ̀wò. It is true. Ṣé lóòótọ́ ni pé èmi náà mọ Sunday Igboho rí mo ń gbórúkọ yẹn ni pé ọjọ́ èmi náà pàdé ọmọ ẹ káàárọ̀ sá o. Ẹ ǹlẹ́ sà. Ọlọ́run wa fún yín sí o. Àmì àti iná bàbá mi. Ẹ máa ní Ọlọ́run á fún wa ṣe. Ọlọ́run fún wa sí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àmì àṣẹ. Àmì àṣẹ. Ẹ̀rọ àìkú ètò. Yes. Ẹgbẹ́ ọ̀rọ̀ tí ẹ sọ lọ. Àwọn ẹ̀rọ kan wọ́n ní Yorùbá ò sí gbìjà. Tó lọ pé
Yorùbá ló yẹ kán Yorùbá dúró inú ẹ̀ lóṣó pé Yorùbá ò ṣe é gbèjà Yorùbá ò ṣe é nu ẹnu fún ìran Yorùbá dẹ̀ mú dání ọ̀rọ̀ ìyẹn ogún ọdún a máa jó Yorùbá lọ́wọ́ ṣùgbọ́n èèyàn kan wá dìde pé ìran mi nì kì í ṣe pé wọ́n á yà mí tí àwọn ẹ̀wọ̀n yìí bá kú tán bá bógun lọ òun náà ní jàǹbá ṣe òun ò dẹ̀ lè lájú òun lẹ̀ kí jàǹbá ṣe òun ọmọ Adéyẹmọ dìde ó nu ẹnu fún ìran Yorùbá ọmọ Adéyẹmọ dìde ó jà fún ìran Yorùbá tí àwa kan bá jáde síta pé Sunday Adéníyì Adéyẹmọ special gift ló jẹ́ fún ìran Yorùbá. I want to hear your own opinion. I want to hear your own opinion. Ṣé lóòótọ́ ṣe special gift ẹ̀bùn pàtàkì ní Sunday Igboho jẹ́ fún ìran Yorùbá? Ẹ̀bùn pàtàkì tí Sunday Igboho ò bá jáde gbogbo òkè ògùn yẹn pátápátá ìbá ti dilẹ̀ lọ́wọ́ wọn because ohun tí àwọn yẹn rí ń bẹ̀ tán ranjú mọ́ jàǹbá tán fẹ́ ṣe ní Ondo State jàǹbá tán fẹ́ ṣe ní Èkìtì ní Ògùn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pé tí ọmọ bá ń ṣe nǹkan tí ẹ̀gbọ́n àtàbúrò bá ń jà lọ́wọ́ ẹ̀gbọ́n àtàbúrò bá ń jà tí àbúrò bá gbá etí ẹ̀gbọ́n ẹ̀ tí ẹ̀ sọ̀rọ̀ àdúgbò máa dùn mọ́ ni ṣùgbọ́n tó bá rẹ́ni tó sọ pé n tó ṣe yóò dáa tó gbá etí ẹ̀gbọ́n ẹ̀ lẹ́ẹ̀kan tán gba létí tiẹ̀ lẹ́ẹ̀bí mẹ́rin kò ní padà síbẹ̀ mọ́. That is the game that Sunday Igboho is playing now. Sunday Igboho ló bá wa fún àwọn ará bíbá ẹ̀ ní shut up. Yíká. Sunday Igboho ló bá wa fún àwọn ará bíbá ẹ̀ ní shut up. Ó jáde síta. Ó yí gbogbo ilẹ̀ Yorùbá káàkiri. Ó jáde síta. It's not because he need money. Ó ti ní owó ẹ̀ tẹ́lẹ̀. Ó jáde síta. Ó ń polongo ààbò ilẹ̀ Yorùbá. Sunday Igboho polongo kò dá nǹkan lẹ̀ tó jẹ́ pé a lè máa fún ní owó tó náà máa fi jẹun. N tí ó jẹ Ọlọ́run ti sì jiná. Ó dẹ̀ dìde láti fèsì àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá. So tí irú àwọn ẹ̀ bá sọ wípé it's a special gift for Almighty God. Táwọn kan bá sọ wípé torí ń tà rí jẹ London Sunday Igboho la fi ń pè ní special gift torí owó tó ń kó fún yín ni torí kinní kan lórí kan ṣé ọ̀gá títí yín ò kówó fún yín ni ẹ má bínú o ṣé ọ̀gá títí yín kò kówó fún yín ilé ayé yìí lẹ wà nígbà tí ọ̀gá títí yín sọ wípé ilẹ̀ Yorùbá ò ṣe é nu ẹnu fún pé ilẹ̀ Yorùbá ò ṣe é jà fún ẹjọ́ àwọn èṣiṣẹ́ jáde àjọ olóyin já. ókè sábà pé sà ṣé ẹni tó sọ wípé ilẹ̀ Yorùbá ò ṣe é nu ẹnu fún tẹ́nìyàn kan wá dìde tó wá sọ wípé ilẹ̀ Yorùbá yẹ òun máa nu ẹnu fún ó dẹ̀ nu ẹnu fún ìran Yorùbá lóòótọ́ ó jà fún ìran Yorùbá ojú ẹ̀ dẹ́ rí bí orin Saidi ni ó lóun fẹ́ ṣe tẹ́nìkan ò ṣe rí wọ́n lójú ẹ̀ máa rí tẹ́nìkan ò rí rí onítójú ń bá rí tẹ́nìkan ò rí rí o òun á jayé tẹ́nìkan ò jẹ rí òun á gbáyì tẹ́nìkan ò gbáyì ẹ̀ rí kéèyàn tó gbáyì kó tó di àpèwáwò káàkiri góòlù ẹ̀ ti lànà kọjá the ṣe Sunday Igboho lọ́wọ́ lẹ́sẹ̀ ní Kútọ́nù because of the Yorùbá race wọ́n gbé Sunday Igboho wọ ẹ̀wọ̀n ní Kútọ́nù because of Yorùbá race they give him house of arrest for good 2 years, more than 2 years, because of Yorùbá race. All the business collapse because of Yorùbá race. Some bastard in Yorùbá land
bẹ̀rẹ̀ sí ń ta gbogbo property Sunday Adéníyì Adéyẹmọ because of Yorùbá race. But síbẹ̀síbẹ̀ nígbà tí ọmọkùnrin tún jáde kò padà lẹ́yìn Yorùbá. Àwọn tó wá ń sọ wípé Yorùbá ò ṣe é nu ẹnu fún, Yorùbá ò ṣe é jà fún, táwa rí ẹni tó nu ẹnu fún Yorùbá tó jà fún Yorùbá tó wá ń gbayì káàkiri, wọ́n wá sọ di ọ̀tá wọn. Ẹ jọ̀ọ́, ṣé lóòótọ́ ni Sunday Igboho jẹ́ special made? Ṣé lóòótọ́ ni Sunday Igboho jẹ́ special gift? Ṣé lóòótọ́ ni Sunday Igboho jẹ́ authentic genuine ojúlówó ọmọlúàbí tí ò fẹ́ kí lè wọn panu? Ìbéèrè tí ò fàjà ni. Mo fẹ́ gbọ́ opinion yín bàbá mi. I want you to call. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Mo lè má ráyè ṣe program yẹn ní èní mọ́ táìmù tí mo rí ẹ jẹ́ kí n lò. Tó bá yẹ pé lóòótọ́ lójú yín náà ni Sunday Igboho jẹ́ special made ẹ jẹ́ ká gbọ́. Tó bá yẹ pé lóòótọ́ lójú yín ni Sunday Igboho jẹ́ special gift to the Yorùbá race. Ohun tó lè mú bàbá wa Onírìṣà, bàbá wa Onírìṣà, àwọn náà special gift ni wọ́n fún gbogbo ilẹ̀ kóòtù òjìlé. Bẹ́ẹ̀ bú bàbá yà ní gbogbo ìbú tó ń bú mi kò dùn mí. Kò síbi tí máa ti gbogbo yín sí. Ọlọ́run máa mọ̀ gbé bàbá yẹn wá to make peace among the Yorùbá race. Ohun tó ti wó ní ilẹ̀ Yorùbá láti gbé dìde. Tí bàbá Onírìṣà bá lè pe Sunday Igboho ní olú ọmọ, kí là ń pè ní olú ọmọ ní ilẹ̀ Yorùbá? Ẹni tó bá wà special bẹ́ẹ̀ bá bímọ ẹ̀ẹ́rì ilé tó yá tọ́lọ́run dá yàtọ̀ nínú, kò sínú ìdílé tí ò sí, kò sínú ẹbí tí ò sí, tí Ọlọ́run dá yàtọ̀. Tó bá wá jẹ́ pé èyí tó dá yàtọ̀ láàrin ìlú tọ́lọ́run bá gbé jáde síta nígbà tí ògo yẹn bá bẹ̀rẹ̀ sí jáde síta, ẹ mọ̀ pé this one is a special gift for this generation. And I can tell you today, I still stand on my word, Sunday Igboho is a special gift for the Yorùbá race. Opinion yìí ni mo fẹ́ gbọ́. Èmi ò dárúkọ ẹnikẹ́ni, ṣùgbọ́n èèyàn kan sọ wípé òun ò lè lu ẹnu. Nígbà tó mú Sunday Igboho ní Kútọ́nù, kí wọ́n tó mú Sunday Igboho ní Kútọ́nù, àwọn kan sọ wípé àwọn lè ṣe ju Sunday Igboho lọ. Ọmọ ni Sunday Igboho jẹ́ ń di lẹ́lẹ́yìn wọn. Agbára wo ló tiẹ̀ ní? Who is he? Who is that? Kìnní kẹ́dùbí kan. Nígbà táwọn bá fẹ́ atẹ́gùn báyìí, ògò táwọn bá fẹ́ atẹ́gùn láti Èkìtì, ó máa dẹ́kọ́ ni. Àwọn míì àní pé táwọn bá ṣe húù, Amẹ́ríkà gan mọ̀ pé ènìyàn kan kígbe níbi tágbára yẹ dé. Àwọn kan ní pé táwọn bá ká ẹsẹ̀ rọ̀ báyìí, ọ̀tá ọmọ ṣubú lọ ni. Ṣùgbọ́n nígbà tí Sunday Igboho tó wà ní Kútọ́nù, a rí ẹyẹ tó ń jẹ́ àjíkẹ́ wọn mọ́. Gbogbo wọn sá pamọ́ sínú ilé. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá Onírìṣà sọ ni, ó ní àyà ní ojú ogun lọ. Ó jáde síta, ó ṣe bí akọni ọmọ. So if I say that Sunday Igboho is a special gift for the Kóòtù Òjíire people, Sunday Igboho is a special gift. Èkó ni, Ògùn ni, Ọ̀yọ́ ni, Oǹdó ni, Èkìtì ni, Ọ̀ṣun ni, Kwara Kogi ni, àwọn Ìgbómìnà, Ìbọ̀lọ́ àti Èkìtì ni. Sunday Adéníyì Adéyẹmọ is a special gift to all of us. Mo wí eléyìí náà, mo tún padà wálé. Adára fún yín, ojú òní tì yín o. Tí n bá tún lórí ọ̀fẹ́ mo tún padà bọ̀. Màá wá béèrè lọ́wọ́ ẹ̀yin àgbààgbà, kí là ń pè ní special gift? Kí là ń pè ní ẹ̀bùn pàtàkì? Iṣẹ́ wo ni ẹ̀bùn pàtàkì ń ṣe nínú ayé èèyàn? Iṣẹ́ wo ni ẹ̀bùn pàtàkì ń ṣe nínú ìdílé èèyàn? Iṣẹ́ wo ni ẹ̀bùn pàtàkì ń ṣe nínú ayé, nínú agbo ìlú tí ènìyàn ti jáde? Tàbí iṣẹ́ pàtàkì wo ni ẹni tá a bá pè ní special gift? Tàbí kí n sọ pé kí ni ojúṣe special gift, ẹ̀bùn pàtàkì ní àwùjọ? But I can tell you today, either you believe it or not, kẹ́ mú tẹ̀gàn kúrò kẹ́ fi tẹ̀gàn sí.
Sunday Igboho is a special gift for the Yoruba race. Àwọn bàbá wa jọ̀wọ́n àná sọ wípé onílé ni ò ní gbà fún un. Àgbàrá kò sọ wípé òun ò nílé wó, onílé ni ò ní gbà fún un. Ẹgbẹ́ ṣé lóòótọ́ ní ìfúnra lògùn àgbà. Brother wa Ayéfẹ́lẹ́ ó kọrin kan. Ó ní àròjinlẹ̀ o, àròjinlẹ̀, àròjinlẹ̀ o, àròjinlẹ̀, ká lè máa kíyè sára àròjinlẹ̀, ká lè túbọ̀ máa kíyè sára àròjinlẹ̀. Pánsá ò fúnra, pánsá fi já síná, ajá ò fúnra, làjá fi jìn o, tónílé ó bá fúnra, olè oko, ká lè máa kíyè sára àròjinlẹ̀, ká lè máa kíyè sára àròjinlẹ̀. Ìran Yorùbá wípé ẹni bá tara ilé rẹ̀ lọ́pọ̀, wọ́n ní kò ní ríra lọ́wọ́n gógó. Òdodo ọ̀rọ̀. Ẹni bá tara ilé rẹ̀ lọ́pọ̀ kò ní ríra ní ọ̀wọ́n gógó. Ẹ gbọ́ pé ṣé lóòótọ́ ni àbí irọ́? Torí mo ṣe program kan lánàá, some people help me pé yes òdodo ọ̀rọ̀ ni, àwọn kan ní ojúṣà. Mo dẹ̀ sọ nínú ọ̀rọ̀ mi, ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí, ẹ káàsán ẹ má bínú.